ẹ̀yin ojúlówó ya àti gbogbo ẹ̀yin ojúlówó ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn orí níbi yòówù tẹ́wà káàkiri àgbáyé ìlú Adó Èkìtì la wà lọ́wọ́lọ́wọ́ níbi àṣekágbá ìsìn màmá wa ilé ìbísí Julia Akíntóyè ibẹ̀ la wà lọ́wọ́lọ́wọ́ nílùú Adó Èkìtì òun náà lẹ́wọ̀ àwọn ìyọ́sẹ̀ ń dé lọ́wọ́lọ́wọ́ tó ẹ má bá wa ká lọ ẹ má bá wa ká lọ.
ṣe ń fi tọ̀dọ̀ ẹ̀ ó ti mú mọ́ ẹ̀ tá a bá ti sọ̀rọ̀ tán.
tó ibi àṣeyẹ màmá wa olóògbé Mrs. Julia Akintoye ibẹ̀ la wà nílùú Adó Èkìtì. Wọ́n ti gbé màmá dé ọgbà ilé ìjọsìn Emmanuel Cathedral